obìnrin lọ́wọ́ ẹ̀yin ẹ̀rí nǹkan tẹ̀ ń wá tán ẹ dọ́kọ sígbà olúwa rẹ̀ ni ẹ wá sọ ní di èpo ọ̀sán nígbà tí ẹ mú adùn inú rẹ̀ tán tẹ ó jù nù àbọ́kùnrin kan ọkùnrin ẹni tó bá rí yín tí ò bá soso bíi àní òdòlúwa rẹ̀ fa. òótọ́ ló kúkú sọ nítorí pé láti ilẹ̀ yìí tó fi dókè òkun bákan lọkùnrin rí ẹni tó wá bọ̀ tó lóun ò kí ń parọ́ ẹ bá mi sọ fún pé irọ́ ló tún pa lọ́wọ́lọ́wọ́ nítorí kò sẹ́ni tá a sin àbíyá rẹ̀ tí ò ní rùn ṣùgbọ́n wọn ò lè parọ́ fún ọ nítorí wípé jẹ́ ká ti bìkan wò gbígbóná kan ò ní tan ọwọ́ àìgbóná kan ò ní tan ètè tọ́rọ̀ bá wá pọ̀ lápọ̀jù ó ṣeéṣe ká má fàkó mọ́ òkun bẹ̀yọ ìdí ẹ̀ gan-an tí mo fi ní sàn láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ òkú tí ẹni tí ó kù táàrí ìhòhò rẹ̀ ìwọ̀nba là á fara pamọ́ fún ìdí ẹ̀ gan-an tí mo kúkú ṣe sọ bí mo ṣe jẹ́ nínú àbá yìí n ò jẹ́ tán. ọ̀rọ̀ yín yé mi àdìsá ọ̀rọ̀ rẹ̀ yé mi lọ́pọ̀lọpọ̀ àwọn ò fẹ́ kọ̀rọ̀ tó wà lẹ́yìn dàbí ọ̀rọ̀ ọdẹ àfàdápakún ikú lọ àdá sọnù ẹni tó ń lé tún fi ara pa yànnàyànnà ìdí tí mo sì ń dábọ̀ ọ̀rọ̀ inú o torí ń déwájú ń dẹjọ́ ń dẹ̀yìn ó sì ń dasọ tó dá ọ lójú pé ohun tó ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni ó sì ń wá láti inú òkun rẹ̀. bó kúkú ṣe rí ló ṣe sọ́hùn n ò jẹ́ tán ó dáa mo fẹ́ kó o ṣàkíyèsí nǹkan kan kí ni Yorùbá ń pè ní ìfẹ́ kí ni àwọn bàbá wa ń pè ní ìfẹ́ ìfẹ́ jẹ́ ọkàn ọyọ kan tó ń gbé ara méjì rìn tí olólùfẹ́ méjì bá wá wà tí wọ́n fẹ́ jọ gbé gẹ́gẹ́ bíi ti lọ́kọ-láya wọ́n ní láti sọ̀rí ara wọn nítorí pé ìfẹ́ tá a bá ní síra wa tí ò mọ́ ọ̀rẹ́ ṣíṣe dání irúfẹ́ bẹ́ẹ̀ kì í nígbẹ̀yìn àtàtà. ọ̀rọ̀ yín yé mi dáradára kódà ó yé mi ju bí tí ẹ gbọ́ dé lọ àmọ́ ojú tí ẹ rí yìí ò ṣe fi mọ̀ wá. ṣé wọn náà gbójú gbóyà ó gbónu àbí ẹ pàdé mi àgbà wá búra lórí ètò lálẹ́ òní ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́ alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́ ẹ ń bá láyà la pè é ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin ẹ jájọ pàdé ẹ wá figagbága lórí ètò ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ẹ ìwọ náà lè sọ èdè abínibí rẹ ó lè fèdè abínibí rẹ ó lè fi bọ́mọ yìí sọ̀rọ̀ kó sì gbà.